odidi wákàtí kan ni láago 8 òwúrọ̀ sí 9 8 a.m. to 9 a.m. tó bá wá di ní gbogbo Saturday láago 11 òwúrọ̀ sí 12 ọ̀sán 11 a.m. to 12 noon. níbẹ̀ ló ti máa gbóná fẹlẹ́fẹlẹ́ rọ sọmùsọmù yakínlá yàtọ̀. Mr. Dialogue máa gbé yín rìn properly lórí ọ̀dàn. a tún máa gbá àwọn olólùfẹ́ eré ìdárayá pẹ̀lú ikọ̀ tó ṣọ̀tọ̀ọ̀tọ̀ wá sórí ètò. tá a bára wọn fà á bára wọn wọ ìtọ́wò ní ẹgbà. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́ etí ó fi mú Chelsea. àná yìí bá lọ rí ọ̀nà Messi dáhùn sọ yìí bàbá lọ́jọ́kọ́jọ́ Real Madrid fẹ́ àbọ̀ wà nínú náà ní ju this time around mo ti ní Real Madrid máa. ìpàdé di lórí ọ̀dàn Mr. Dialogue ẹ pè 08140634266 ẹ kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ ní Twitter pẹ̀lú Instagram @ìjọba_sport1 Facebook Olúṣọlá Alábí Mr. Dialogue ẹ kúkú tìmẹ́nitẹ́ ní Mr. Dialogue gbé fún wọn. Oh, and it's Kanu Wako right now. Kanu Wako moving the ball from the central midfield. Oh no, Kanu Wako crosses over to Jejo Kocha and it's a goal! Oh yeah, Sangalo is a goal. Shano Wale is a goal. Escobar is a goal. Toros is a goal. It's a goal. It's a goal. àdúgbò àtúndé fún tòní akínyẹ kú ojú mẹ́kàárọ̀ pàápàá lórí ọ̀dọ̀ náà tún ní wàyí níkànnì bá bá ìkànnì Rave 91.7 FM lóṣogbo lápá bí àgùnbẹ́lẹ́wò ńláwà ẹ̀ bá mọ̀ òní ìjà yín sí bẹ́tà ni èní ọjọ́bọ̀ Thursday èrè owó èrè ọmọ àìkú tó ti bálẹ̀ ọ̀rọ̀ ńláńlá kó mọ bọ̀ sílé mi àti ilé tẹ̀yìn náà akínyẹ kú ojúmọ́ ìbílẹ̀ yẹ́lẹ̀ ètò tòní èmi àti ẹ̀ àjọṣe ni bákẹ́ náà àwọn sàbẹ̀ mi ńláńláńláńláńláńlá wọ́n tún ti wà kándọ̀ ní yóò ní wú àti ìmọ́lẹ̀ sport ńlá olú ayé bléńblé ní yóò ní gbọ́kú ẹ̀ bákan náà sambuku káfàtà àgbàwó ńlá nìyẹn Olúṣọlá Alábí Mr. Dialogue ló kọ́ mi àdìgbò ṣà ìjọba sport káàkiri àpẹjẹ káfàtà ọ̀gá ńlá sport the brand ambassador fún gbogbo ilé ògòsẹ̀lẹ̀ yóò ní kú láíláí kú tì ó kápá sókè lẹ́yìn tèmi one love kò ní bàjẹ́ ètò tòní àádùn torí pé Chelsea ń win ilẹ̀ fi ń gbọ́ mi níbo lẹ ti ń gbọ́ pé fóònù tó ní FM ní mo fi ń ké sí ilé àbí káàtì délé epo lẹ ti ń gbọ́ àbórí ọ̀kadà àbínú kórópè lẹ́yìn wà ó yẹ́sìkẹ̀ ẹni àgùn tó bá ka yín mọ́ ẹjọ́ mọ̀ níṣẹ́ ìpè àdìgún òòṣà ìjọba sport ìjọba lamba ẹkùn ọkọ̀ lọ́fẹ̀ ọmọ kan ṣoṣo báyìí bíi children bí kò ti wọ̀n láìní ní pápá àpáwá yìí àbájáde fẹsẹ̀wọnsẹ̀ lọ́kàn òjọ̀kan ibẹ̀ ni màá ti gbére àmọ́ ṣáájú ìgbà náà a tún ti wọ̀n láìn lórí Facebook Instagram àti YouTube ni ẹ wá gbọ́ lórí Facebook yẹn àti Instagram bákan náà ọ̀nà méjèèjì yẹn ìjọba sport lẹ́ẹ̀fi wò ń bẹ̀ ìjọba sport ni lórí Facebook àti Instagram YouTube bákan náà ẹ ṣáà ti wá ìjọba Sport TV ẹ wá kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti rí channel yẹn ẹ subscribe síbẹ̀ tó bá tán ní ṣúgà bá tún já bí nǹkan ṣe ń lọ́nu àásùn níṣẹ́ kàṣe ń sun wájú àákẹ́nẹ́ ẹ̀wẹ̀ lápá bí tó bá tún jẹ́ orí péjì Rave lẹ́ẹ̀tì wò tẹ́ẹ̀tì gbọ́ bákan ẹ ṣáà ti wá Rave 91.7 FM bẹ́ẹ̀ lórí Facebook omi ẹ̀kọ́ náà ni ó jẹ́ nípa gbàgbárin àbájáde fẹsẹ̀wọnsẹ̀ ìdíje ti Carabao Cup náà gbogbo Chelsea káàfàtà àní Chelsea dá Lukaku ti dé pé wọ́n ń bẹ́ ni ó ti zẹ̀ pàápàá gbogbo Chelsea lánàá 2-0 tanyanya náà fi borí kan ti Tottenham ni o àkọ́kọ́ góò náà Ayavat àgbàwo káàfàtà òun ló gbà wọlé ẹlẹ́ẹ̀kejì Ben Davies ọmọ Tottenham yẹn ó ṣe falafolo olùfalani tó bá lọ mi àwọn ó ṣèṣì mi àwọn nílé ara rẹ̀ bí nǹkan ṣe jẹ́nu gbogbo Chelsea káàfàtà ó yá mi ò ní gbọ́kù yín bákan náà lánàá ó bá dìre bó ló ṣe lọ àná yìí kan náà sídi àkóyálò lánàá tírí wà tẹ́ni mọ̀nàkà òun náà farabalẹ̀ jẹ́ ní lọ́wọ́ ikọ̀ tí Real Madrid káàfàtà ẹ̀dá Militao lọ́kọ̀ Diego bákan náà Marcos Asensio ó fẹ̀lẹ́ kejì sí ẹlẹ́ẹ̀kẹta náà tún kọ́
ọmọ akóyánù bákan náà òun ló score òǹgò nílé ara rẹ̀ gbogbo Barcelona ẹ̀yìn náà tún win up Barca wọ́n ní for life ni tó wà ní Barca lánàá wọ́n fi borí kan ti Minares gẹ́gẹ́ bó ṣe jẹ́ Ousmane Dembele lọ́kọ́ mi àwọn tó tó wá di pé Ferran Gudjad òun náà tún score bákan náà ní nǹkan ṣe ń lọ nù Dembele ń jábẹ̀lẹ̀ ló ní chancha ló ní tsotso ló ní chẹ̀ǹchẹ̀ǹchẹ̀ ló ní pépèpé ló ní pépépé ló ní dálẹ̀ níwáyé pàápàá àgbo méjìlá àbọ̀ sẹ́yìn nígbẹ̀rẹ̀ ìdíje Syria lọ́hùn Bologna lónìí àti Inter Milan ni àkó yìí kan náà Sampdoria pẹ̀lú kọ́tí Cagliari Lazio lónìí àti Empoli ó di 2:30 lónìí bákan náà Spezia àti Verona Atalanta àti Torino Sassuolo àti Genoa AC Milan àti Roma àgbo mẹ́sàn-án lónìí ó kù fẹ́rẹ́ ń jogi Juventus àti Napoli bí èkó àjọmọ́ fani gẹ́gẹ́ bó ṣe ń lọ lápá bẹ̀ ìpele ń jábẹ̀lẹ̀ ìjà ló ní ṣekúṣekú ló ní sọ́nsọ́ni ajá balẹ̀ ló ní sòǹsòkíṣò ló ní gbọ̀nlẹ̀ ni ó yá lọ́wọ́ yìí náà pápápá ni Super Eagles ilẹ̀ wa Nàìjíríà àti dọ̀hún sẹ́ àti wà ní Cameroon ṣáájú ìdíje wo nìyẹn AFCON ni o léyìí tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ ìsinmi Sunday ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí n ta gbọ́ pápápá ni mọ̀nà wà àmọ́ ẹ wá gbọ́ o tó bá wá di ọ̀la Friday bákan náà Super Eagles Nàìjíríà wọ́n mọ lórí ọ̀fẹ́ ni o láti mọ gbá géèmù kan tá a lè pè ní friendly game ní Cameroon lọ́hùn àwọn àtikọ̀ ti Cotton Sports gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní mọ̀nàwá ní pápápá ẹja sunwájú wọ́n ti pín wọ́n ti tò ó wọ́n ti nominate wọn o tá a bá ń sọ nípa àwọ́ọ̀dù eléyìí tá a lè pè ní Nigeria Pitch Award ti last year lọ́hùn ó ṣe jẹ́rìí pápápá àwọ́ọ̀dù eléyìí bákan náà 2013 lọ́hùn òun náà fi lọ́lẹ̀ àkọ́kọ́ ńgbà náà lọ́hùn November 16 2013 ó wáyé ní Calabar nípínlẹ̀ Cross River lọ́hùn gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ àwọ́ọ̀dù eléyìí bákan náà ó wà fún agbábọ́ọ̀lù yálà tó ti gbárí ni àbí tó jẹ́ pé lọ́wọ́ yìí ó sì ń gbá bákan náà sport journalist abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́tẹ̀ yìí wọ́n ti nominate wọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ báyìí goalkeeper of the year Francis Uzoro wà ńbẹ̀ akẹ́nẹ́wẹ̀ Maduka Okoye Dani Akpeyi akẹ́nẹ́ defender of the year William Trosekong wọ́n jọ wà ńbẹ̀ Olisanda Leon Balogun ẹ má gbàgbé midfielder of the year bákan náà Frank Oyeka ó wà ńbẹ̀ Joe Aribo àti Wilfred Onyendiidi ọmọ Leicester lọ́hùn ẹ má jẹ́ ntàn yìí o striker of the year bákan náà Kelechi Iheanacho Victor Osimhen Paulo Nuachu wọ́n jọ wà ńbẹ̀ ní queen of the pitch náà tún kọ́ Gift Monday wà ńbẹ̀ Osuala Kavata ọmọ mi ńlá àṣìṣà ń ṣe dáadáa bákan náà Uche Nakalu wọ́n jọ wà ńbẹ̀ ni o pápápá káà bá tún wọ́n sọ nípa king of the pitch ìdídì bákan náà wà ńbẹ̀ Paulo Nuachu àti Victor Osimhen ẹ bàjẹ́ àtàrà wa jẹ́ lọ́wọ́ yìí àti gòrì team of the year Ayesa United wọ́n jọ wà ńbẹ̀ ni Rivers United àti Akwa United gẹ́gẹ́ bó ṣe jẹ́ pápápá coach of the year bákan náà ní òní gbọ́kù ẹsẹ́ ṣe priye tẹ̀búyè wọ́n wà ńbẹ̀ bákan náà Edunokon àti Tatuni Kennedy Bọ̀bóyè gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìbẹ̀lẹ̀njábẹ̀lẹ̀njà lóní pápápá lóní pápápá lóní gbọ́nlẹ̀ ni gbogbo Chelsea lánàá Thomas Tuchel ó sọ nǹkan kan ó ní géèmù àná yìí ẹ rí wípé Thiago Silva ò play àti Tatuni ẹṣin ńlá ẹṣin Ngolo Conte ó lóun tó fà ní pé ṣáájú géèmù àná yìí táwọn méjèèjì náà wọ́n ti lùgbàdì COVID-19 gẹ́gẹ́ bó ṣe sọ ìbẹ̀lẹ̀ ń jábẹ̀lẹ̀ ìgbà lóní chántá lóní choncho lóní chẹ̀ǹchẹ̀ lóní ìgbọ̀nlẹ̀ ni ẹ má jà tara wa jẹ́ o at last géèmù láàrin Arsenal àti Liverpool wọ́n sún wájú gbogbo appeal gbogbo epistle ti Sambuku kọ sẹ́wọ̀n pé ó ti gbowó ń tiẹ̀ ó ní agbẹnusọ́nì ikọ̀ tí Arsenal mọ́ lánàá yìí àwọn àgbà ọ̀jẹ̀ ó ń ṣe kò kárí ìdíje Carabao Cup wọ́n ní gbogbo ọ̀nà gbogbo sẹ́ ìdíje lẹ́yìn wọn sùn ni
ní báyìí wọ́n ti sún ọjọ́ tó máa gbà lórí ètò ìbákan náà àgbà yín sí bẹ́tà ìwọ́sẹ̀ yẹn nìkan ìdíje líìgì àwọn obìnrin bákan náà lẹ́yìn tá a lè pè ní women super league lókè òkun lọ́hùn lópin ọ̀sẹ̀ yìí gbogbo Chelsea obìnrin àti Tottenham ó yàn án play àmọ́ lọ́wọ́ yìí wọ́n tún sùn bákan náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní belenja lóní chancha lóní chẹ̀ǹchẹ̀ lóní ìgbọ̀nlẹ̀ ni ẹ má jà tara àbájẹsẹ́ Lionel Messi bàbá tí àgọ́ ẹlẹ́sẹ̀ góò agbábọ́ọ̀lù kan ti PSG lọ́hùn ní báyìí ó ti wà negative to COVID-19 gẹ́gẹ́ bó ṣe jẹ́ ààrẹ ti ń yá ó dàgán lọ́wọ́ yìí bá a ṣe ń gbọ́ àìpẹ́ jọjọ Lionel Messi yóò tún mọ̀ go again gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ àmọ́ Lavin Kurzawa òun tiẹ̀ ó sì wà níbi tó wà ó wà ní ìṣemọ́lé gẹ́gẹ́ bó ṣe ń lọ ní pápápá ìjà yín bẹ́tà ó yá lọ́wọ́ yìí Antonio Conte àwọn àgbáwo Ashley Cole ó ti sọ̀rọ̀ nípa Conte o oníṣègbọ̀ Tottenham káàbàtà látòrí àwọn ọ̀gá lókè lọ́hùn látòrí ìtàtúni àdàgà wọn ń bẹ̀ Dani Neville ó ní lọ́wọ́ yìí náà ẹ fẹ́ gbọ́ tuntun ìbádà Antonio Conte yìí kan náà ẹ fún láàyè díẹ̀ torí pé ẹni tí mò ń wò yìí agbáwo ni ẹ má rọ̀ ṣẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ká má rọ̀ ṣẹ̀ nǹkan ṣe ń lọ sẹ́ lápá bẹ̀ belenja ló ní pápá ló ní pápá ó ní ìdálẹ̀ wàràwà bí òjò ni Jack Wilshere agbábọ́ọ̀lù Arsenal àti Bournemouth ń gbà kan rí ó ní ẹ̀dákun ẹ jọ̀ọ́ tí yóò ní ta o ó ṣetán ni láti play fún tíìmù mi àmọ́ ju gbogbo ẹ̀ lọ Tottenham lọ́wọ́ yìí èmi ò nífẹ̀ẹ́ láti play fún yín mọ́ ẹ gbàgbé ọ̀dìwọ́n ọdún yìí ní Jack Wilshere ló fi ọmọ 30 ọdún 30 years lókè èèpẹ̀ ó ti wá bàbá yìí láti ìgbà tó ti kú ò ní Bournemouth lọ́hùn free agent transfer ọlọ́fẹ̀ẹ́ ló wà báyìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá bẹ̀ yẹn pápápá yóò ní gbọ́kú ẹsẹ̀ dúró bàbá ó tún ti dálẹ̀ àgbàwo káàbàtà ni ṣé mọ́tò yìí Bayern Munich wọ́n ní lọ́wọ́ yìí o Ousmane Dembele ọ̀rọ̀ ṣe ń lọ yìí àátọ̀pinpin ẹ̀ ní láti gbé e ní gẹ́ngẹ́tò wàyí gẹ́ngẹ́tò ìpele káràkátà mídòmídò yìí kan náà fèrèsé ojú ọjà oṣù kínní ọdún tá a wà torí pé lọ́wọ́ yìí bí nǹkan ṣe ń lọ ní pásà lọ́hùn èèyàn kan ti kú òun bẹ̀ ó ti wá kú òbákan náà Ousmane Dembele ọmọ Barcelona òun gangan ní àyù àwọn láti fi replace ẹni náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pápápá Christophe Piatek àgbáwo ńlá ọmọ ẹ̀ta Berlin bí nǹkan ṣe ń lọ báyìí ikọ̀ ti Fiorentina wọ́n ṣetán ni o láti gbọ́mọ náà torí ń ta gbọ́ ni pé ẹ̀ta Berlin àti Fiorentina wọ́n ti gbà láti yọ̀ǹda rẹ̀ wọ́n ti gbà láti gbé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pápápá Aaron Ramsey àgbáwo káàfàtà nìyẹn àgbáwo káàfàtà ní Juventus lọ ẹ fẹ́ gbọ́ ó lóun kọ̀sẹ́ ó ní bọ́ọ̀lì bò ó bọ́ọ̀lì kékeré yẹn wọ́n fẹ́ gbé mi ẹ gbàgbé ẹ̀ ìbàjẹ́ lóun ìbàjẹ́ alágbètán ó lóun ò lọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìmọ̀nà wà pápá bákan náà PSG káàfàtà wọ́n ní ẹ̀dàkùn ẹ̀jọ̀ àṣetán PSG ní French League ọ̀hún lọ́hùn wọ́n ní lọ́wọ́ yìí tá a bá ń sọ nípa swap day pàṣípààrọ̀ wọ́n lọ mọ́ lọ wọ́n ní lọ́wọ́ yìí àwọn ṣetán ni láti ṣe láàrin tani àti tani Maro Icardi ni PSG wọ́n láwọn ṣetán ni láti swap players wọ́n fẹ́ swap agbábọ́ọ̀lù àti Juventus ni a jẹ́ wípé Maro Icardi àti Moskin láwọn méjèèjì ó jọ swap wọn nìyẹn gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ní belenja ló ní pápápá ní ìjà yín bẹ́tà gbogbo Chelsea lọ́wọ́ yìí ọ̀rọ̀ nípa Ben Chilwell ó ní ó ṣe jẹ́ àmọ́ bọ́dọ̀ ṣe ń lọ ẹ mọ̀ wípé ẹ má sí Palmieri Lyon ló wà ní tiẹ̀ Chelsea ń lónìí lóhùn ló lọ ṣe lọ́hùn àmọ́ ní báyìí Thomas Tuchel ó ní gbogbo ọ̀nà gbogbo ni o ẹ máa ń ṣe Palmieri náà bọ̀ torí pé Ben Chilwell ẹ̀gbọ́n rẹ̀ ọ̀gá rẹ̀ ó ti fara káásá ń júrì o gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn ìmọ̀nà wà ló ní pápá mo ní ìdálẹ̀ níṣẹ́ òun jẹ́ lọ́wọ́ iná
àwọn àgbáwo káfàtà ti wà ń kalẹ̀ mo ní a ti bẹ̀rẹ̀ náà ọ̀gbẹ́ni ṣèyí wá Mr Blimblin lákẹ́nẹ́wẹ̀ sábùkù náà tún wá ó tún fọ́lù ẹ̀ yóò wà lágbẹ́ ọlọ́run kò ní kọ́ọ̀tì ọlọ́run ní jádàmú akínyẹ̀ kó ojúmọ̀ ẹ̀yìn àgbáwo ńlá ìmọ́lẹ̀ sport akínyẹ̀ kó ojúmọ̀ ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ àtọkùn mú kí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní pé akójúmọ́ lónìí ọjọ́bọ̀ ìkiri gbogbo máa sùn wá bọ̀. àṣẹ bàbá apostu. ẹ káàárọ̀ akí gbogbo yẹn alẹ́ ẹ kú etí gbẹ látàárọ̀ àkúṣe látàárọ̀ ẹ jẹ́ ká máa ṣe díẹ̀díẹ̀ lójú pópó because lónìí ọlọ́run ló ní àmàdé studio lónìí ní àwọn oníkóró pé ẹjọ́ tẹ́ bá ti rí àwọn èrò tẹ́ fẹ́ gbé ẹ tiẹ̀ ẹ̀dá pọ́ńtà gbé náà ti pé bí a pọ́ńtà gbé náà ti pé kán àwọn tá à ń bọ̀ lẹ́yìn wọn kán jẹ́ ká mọ̀ pé wọ́n fẹ́ yà kì í pé ẹ̀kan dọ̀ ayà bọ̀ láàárọ̀ ìbáyìí wọ́n ti mú fún yín. aṣáàdùpọ̀ ọlọ́run pé adébílẹ̀ àtàláfíà. àmì àní dààmú òun lẹ ti gbọ́ òun kóró pé Òṣogbo ẹni àǹgùn náà ti lè dúró àní wọn ò ṣe pìrìdìtì sẹ́ ìgbà tí wọ́n ń pìrìdìtì Arsenal pé wọ́n gbà líìgì ẹ̀rìwó o kílẹ̀ wí ó wà dìde àbí. pápápá ọ̀gbẹ́ni Sambuk Super Eagles Nigeria a ti wà ní Cameroon báyìí àkọ́kọ́ nìyẹn lọ́la Friday ní 4 p.m. Nigeria time lọ́la àmọ́ play friendly match pẹ̀lú ikọ̀ Cameroon kan láti fi test ara wa wò. A dúpẹ́ pé a ti lọ láyọ̀ àtàláfíà àti gbéra pé ìsọjọ́ sátọ̀dẹ̀ la gbéra bá a ṣe máa ń ṣe àtúnṣe àtẹ́lẹ̀ pé a tètè gbéra ń sìn àrẹ̀ ti dán láyọ̀ àtàláfíà so the best nǹkan tá a fẹ́ ṣe ń sìn ni pé friendly match tá a fẹ́ play èmi kàn rí pé a kàn fẹ́ fi ṣe training lásán ni kì í ṣe pé a máa múra sí kankan bá a di pa a ní judy because àwọn tá a fẹ́ lọ bá play club side ni wọ́n àwọn náà wọ́n lè ran gùnmọ́ sìn because wọ́n mọ̀ pé àwọn tá a bá èmi ò rò pé àwọn tíìmù báyẹn ló yẹ ká bá play ìdè normal ti pé a fẹ́ play friendly match but èmi rò pé tíìmù tó jẹ́ country wọn náà ti ń host tournament èyàn everybody kò sí kẹ́ tó lè ṣẹlẹ̀ wọ́n lè decide ti injure most àwọn players wa ó yẹ ká tún rogun báyẹn wọ́n fún wa ní jí. tá a fẹ́ play any friendly match at least àwọn tíìmù pọ̀ ní Africa ní Nàìjíríà bíi tá a lè sáré play kó tó pa tó lọ tàdépẹ́ ẹ̀dọ́ ẹ̀dẹ̀ fẹ́ play ni kì í ṣe pé dandan kẹ́ lọ mú club kan tó wà ní kíní ẹ lọ lè ṣe academy ẹ bá àwọn academy play kẹ́kọ̀ọ́ bí kì í ṣe pé because nǹkan tẹ́mi kàn sí náà ni pé àwọn tá a fẹ́ bá play mindset wọn ó máa yàtọ̀ sí tiwa because team tó yẹ pé it's like pé Nigeria host the Africa Cup of Nations South Africa wá sí Nigeria àwọn fẹ́ train pẹ̀lú Enyimba àwọn fẹ́ play pẹ̀lú Rivers United tàbí mọ̀ pé àwọn kìíní ò possible tó bá padà progress in next stage wọ́n lè padà meet wa so anything náà lè ṣẹlẹ̀ Africa la kò sí kò tó lè ṣẹlẹ̀ but nice idea ni pé kàn sáré train kàn sáré ṣe small friendly kó tó di pé tournament gẹ́gẹ́ máa bẹ̀rẹ̀ so bá a ṣe dán sí báyìí káwọn ọmọ wa kàn ṣe kíni kàn remain focus ntọ́ bá lọ oníkan gbajúmọ́ kò sí tíìmù tí ó lè ráyà at any time máa rò pé torí pé o ti wá dé Cameroon sí wọ́n á fẹ́ lọ make sure pé o ṣe kíni kan then àwọn pitch tó wà ní Cameroon because èmi mo wo most àwọn Cameroon league àwọn tíìmù àwọn pitch tán ní mi ti wo ilé tó wà up to standard but tá bá bẹ̀rẹ̀ àmọ́ tó lè ṣẹlẹ̀ wọ́n lè ti renovate within 2-3 days. àjọ CAF yóò ti ṣe gbogbo tó tọ́. CAF lè nǹkan tí CAF kàn ṣe jù tẹ́mi rí ni pé wẹ́bíárìsìm náà dàbí pé wọ́n focus more. ìgbáyé gbádùn bí nǹkan ti dẹ̀ wọ́n lọ́rùn. olùdó pé wọ́n focus more kì í ṣe àwọn pitch tán máa lò then àwọn equipment tán máa lò. àleka pitch náà mara wẹ́fẹ̀. no pitch yàtọ̀ sí wẹ́fẹ̀ pàápàá because wẹ́fẹ̀ team ni pé ó yà pé pitch tán fẹ́ lò ṣó wà òkè dáwọn but wẹ́fẹ̀ àwọn tó ń bọ̀ àwọn tó máa wo bọ̀ bó ni wọ́n ṣe bó ṣe máa búkò tẹ̀ gbogbo nǹkan báyẹn àwọn èmi rò pé wọ́n wà after because ọ̀rọ̀ owó ọ̀rọ̀ ìpọ̀ ọ̀rọ̀ owó yẹn ló wà lẹ́mìí CAF báyìí because tẹ́ bá rántí gbà tí àwọn Europe countries tán sọ pé ó yẹ kí Africa kan postpone tournament yẹn torí COVID wọ́n sọ pé no àlè postpone because àti mọ̀ ìta ná close to 5 billion kìíní kan náà làwọn ti ná so owó yẹn ò lè waste just like that so wọ́n ní láti work towards it so èmi rò pé bó ṣe máa gádà owó padà owó tán ti ná òun náà wà áfà so kàn dẹ́bọ̀ make sure pé àwọn players yẹn wọ́n wá 100% save because Cameroon as at now Cameroon is safe as at now pé Cameroon jẹ́ ìlú tó yẹ pé èdè méjì náà sọ ń bẹ àwọn kan sọ French àwọn kan sọ English so English and French wọ́n bára wọn jà for right now èmi rò pé CAF tí ìbòjú tó gbó angu yẹn bọ́ àlẹ́ sọ wọ́n ti lè mọ̀ ṣe lábẹ́lẹ̀ àwọn security reasons ó lè jẹ́ pé tó ti ń jà yẹn má ti lè mọ̀ dé gbó angu yẹn kó jẹ́ pé ọ̀tọ̀ níbi tó ti máa play match bọ̀. ẹ ti sọ nígbà kan yìí pé ọkàn yẹn ò balẹ̀ báwọn èèyàn wá ṣe ń lọ. nísìn mi ò mọ̀ bẹ́yà any security forces ó tẹ̀lé àwọn players wa láti bí gbogbo báyìí ló yẹ káwọn players wa ní sẹ́rí African sin kò sẹ́ni tó save mọ́ everywhere ó ti dàrú so agbọ́dọ̀ mo bá ti máa ṣe díẹ̀ then àwọn players wa náà táwọn náà bá dàn kán mọ̀ ṣe kọjá iye wọn bọ́ọ̀lù àníkẹ́ lọ gbá kò dé pé so kò dé pé a máa ṣe kí ni a sọ pé ẹ fẹ́ jáde díẹ̀ kán jọ Ọlọ́run àdébà wọn ṣe láyọ̀ àtàláfíà. ó dà pápá. ó bọ̀ náà Man City àti Barcelona wọ́n láwọn náà ṣe tán ọmọ wa ẹja fi dọ̀rẹ̀ ìyẹn ni pé Emerick Laporte agbábọ́ọ̀lù kan ti Manchester City yóò mọ̀ lọ sínú kan ti Barca bákan náà Frenkie de Jong
agbábọ́ọ̀lù kan ti Barcelona ni ó mọ̀ bọ̀ wá sínú kan ti Manchester City ọ̀gbẹ́ni Ṣèyí Super Eagles àti wà ní Cameroon. Adúpẹ́ pé àti ẹ̀gúnlẹ̀ láyọ̀ Ọlọ́run jẹ́ kí ìjàmbá ṣẹlẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe rí friendly game tí wọ́n fẹ́ play yẹn èmi rí bíi pé preparation náà ni ìmúrasílẹ̀ láti test pitch láti train kí fatigue kúrò ní ara wọn àti láti mọ bí combination player combination bá ṣe máa lò wọ́n síra lórí pitch then àwọn tí ò tí ì tẹ̀ play rí tó jẹ́ pé wọ́n ṣẹ̀ dé ẹ̀mú káwọn kan late wọ camp so káwọn náà fi play rí bọ̀gẹ́ bí Sambu ṣe sọ yẹn ojú ọ̀tọ̀ ni èmi á tún fi wò ó pẹ̀lú pé kò polite tó kò bójúmu tó kó jẹ́ team tó jẹ́ ti àwọn Cameroon yẹn country tó fẹ́ host la máa bá play yes ó lójú yẹn ó dáa ṣẹ́rí ìyẹn náà ẹ mọ̀ pé friendly game la pè so àwọn yẹn gan inú wọn máa dùn láti fẹ́ torí pé club side ni wọ́n kì í ṣe kí nínú wọn máa dùn láti fẹ́ play Super Eagles because wọ́n ti máa gbọ́ pé Super Eagles náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti jẹ́ giant àti máa gbọ́ ni so àwọn láti fẹ́ play pẹ̀lú wọn orúkọ yẹn sì wà àwọn náà á fẹ́ show skill wọn fẹ́ show talent wọn but láfíríkà lóòótọ́ ẹ mọ̀ mentality wa náà a máa ń think anti-clockwise sometimes to the level pé a kàn máa wò pé irú àwọn kìíní jẹ́ kí n bá wífẹ̀ẹ́ dídì ló ń dá láàmú láàrin jẹ́ kí n bá yín kan lẹ́sẹ̀ so at least ẹ mọ̀ pé game là ń play but ní tèmi ń rò ni pé kí àwọn àjọ CAF so far dan ti approve friendly game yẹn kan bá mójútó dáadáa so àwọn ref yẹn kan mọ́ wá bias kan wò dáadáa so that tó bá ti lè gbé tackle long tackle á kàn tètè káàdì ẹ̀ kó jáde síta because friendly la pé kì í ṣe tournament láti kàn fi gbáradì ni so ó tún máa jẹ́ ohun orí fún àwọn tó fẹ́ play náà pé at least àwọn náà bá Super Eagles play kò jẹ́ bí àwọn yẹn ṣe jẹ́ ká mọ̀ pẹ̀lú. ó dà pápákọ̀ àjọ LMC àjọ ńlá nìyẹn ó jẹ́ pé àwọn náà mójútó ìdíje NPFL ilẹ̀ wa Nàìjíríà ní báyìí wọ́n ní ju gbogbo ẹ̀ lọ Dakada Football Club ẹ̀tí ń tẹ̀ ṣe yìí wọ́n ní ń tẹ̀ ṣe yìí ń ṣe dáa lédè Ìjẹ̀ṣà wọ́n ní ìwé ju gbogbo ẹ̀ lọ ẹ mọ̀ pé lópin ọ̀sẹ̀ lọ́hùn-ún nígbà tí kọjú Diamond Stars wọ́n fi ìjà pẹ́ẹ́ta lórí pápá ni wọ́n play fẹsẹ̀wọnsẹ̀ Dakada FC bákan náà a bá sọ pé àwọn fáǹsì àbí àwọn ọ̀fíṣàsì Dakada wọ́n lọ ṣàkọlù sí àwọn ọ̀fíṣàsì Diamond Stars ó yá lọ́wọ́ yìí àjọ LMC wọ́n ní sẹ́ẹ̀ fẹ́ gbọ́ fáìnì tó ń lọ bíi mílíọ̀nù 3.5 náírà ilẹ̀ wa Nàìjíríà òun lẹ́ẹ̀lọ́sàn gẹ́gẹ́ bí owó ìtanràn àkọ́kọ́ nìyẹn o ẹlẹ́ẹ̀kejì bákan náà pápá ìṣeré Gospel Akpabio tó wà ní Uyo lọ́hùn Dakada FC wọ́n ní wọn ní play ńbẹ̀ mọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọ̀gbẹ́ni Ṣèyí ẹjá wo ìgbésẹ̀ tí LMC gbé nípa Dakada FC torí pé tá a bá ń sọ wípé NPFL ti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú proper kínní ni ó ti wá ń di gòbé báyìí o. ṣe rí inú mi tiẹ̀ dùn pẹ̀lú bí wọ́n ṣe tètè response sí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó burúkú jáì wọ́n ti wá sílé yín wọ́n tẹ̀ ti rí ọ̀mì draw lẹ play so a ti ń sọ pé kò sí ayé ó mọ̀ sùn ìmọ̀ ẹ̀yin ni kẹ́ ẹ train dáadáa kẹ́ ẹ play dáadáa kẹ́ ẹ play well kẹ́ ẹ fi gbogbo agbá bọ̀ kán gba tẹ̀mítẹ̀mí kẹ́ ẹ gba tẹ̀mítẹ̀mí but at the end of the day a result ti wá tó jẹ́ pé 1-1 ló bá dé draw so later lẹ́sẹ̀ ń lọ ń jà ṣe rí àkọ́kọ́ ná LMC tó bá yẹ pé wọ́n ti ṣàkọlù sí rẹ́fù yẹn tó jù yẹn lọ ṣe mọ̀ pé bí wọ́n ṣe máa gbé kíní wa náà nìyẹn fáìnì wa ọdún fáìnì yẹn wà òkè pé kàn sanwó tanràn kàn mọ́ play nílé even tán bá ti ń mọ ẹni yẹn tó bá jáwé ìbò ni wọ́n á ti dictate ẹni gangan tó ṣiṣẹ́ wọ́n ti mọ̀ tó wọ́n ní database wọ́n Nàìjíríà mi à ní. ntí ibi táàtò ti improve náà nìyẹn wọ́n á ti mọ̀ láti yọkù tó yẹ pé wọ́n lè bá rẹ̀ láti mọ́ gbá bọ́ọ̀ mọ́ láti mọ́ àwòrán bọ́ọ̀ mọ́. lórí database wa náà níparí oṣù ẹja àtàjà evening ti dé pápákọ̀ àṣì ń bọ̀ a sì wà lórí ẹ̀ lórí ọ̀dọ̀ náà sì ní sẹ́ níkànnì bá bá ìkànnì Rev 91.7 FM lóṣogbo ní àìzazú gbéra. ilẹ̀ lórí ọ̀dọ̀ ní pẹ̀lú Àdìgún òòṣà bá rí bá má fọ́. owó ṣe kókó owó ṣe kókó. Afrobet dé pẹ̀lú àràbà bàrà ọ̀kan òjọ̀kan special package fún gbogbo ẹ̀yin oníbàárà iléeṣẹ́ Afrobet abẹ́yẹn ṣe ń darapọ̀ mọ́ iléeṣẹ́ Afrobet fún ti yàtà yòótọ́ pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún kérésìmesì àti ìmúra ọdún tuntun ẹ̀yin ẹ̀ tayọ Afrobet lójú òkúta tí máa ń ta yẹn www.afrobet.com.ng tí géèmù kan bá já tíkẹ́ẹ̀tì yín ẹ máa gba wíní yín o Afrobet ayọ̀ àtàsoríire àtàdolówó àtàdọlọ́rọ̀ tabuwa ẹ̀ wá gbọ́wọ́ lásìkò yìí iléeṣẹ́ Afrobet ó tún ti wá mú gbogbo nǹkan rọrùn tó bá ṣe ń ta ló máa
ńlá jẹ́ èyàn kì í bá lè ṣe Afrobet dòwò pọ̀ kó pàdánù. ẹ má gbàgbé pé Afrobet ló sọ wípé tí géèmù kan bá já tíkẹ́ẹ̀tì ẹ máa gba wíìnì yín. òpópónà làtẹ́ ó tọ̀rọ̀ o www.afrobet.com.ng. Afrobet wọ́n kí wa pé Merry Christmas and Happy New Year in advance. níbi tójú làdé táyé dáadé báyìí wọ̀kùwọ̀kù nìkan rọrùn fáwọn tó mọ̀ nípa Superjara communication bí data ẹ bá tán ọwọ́ kan ni kò kàn sí wọn fún èyíkéyìí network ọwọ́ kan náà máa ṣe fún ẹ gbogbo data tán bá ṣe fún yín nílé iṣẹ́ wọn àlò pẹ́pẹ́pẹ́ kan ní kéṣe ni bó ṣe owó ìpè sórí fóònù lẹ́yìn fẹ́ rà Superjara kájú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra káàdì náà bá tẹ́ fẹ́ fira yín sínú òkùnkùn ẹ máa bọ̀ wá sí Superjara communication bó ṣe cable tv lẹ́yìn fẹ́ sub sórí ẹ̀ DSTV GoTV tàbí StarTime lọ́wọ́ kan ni gbogbo ẹ̀yin student tẹ́ fẹ́ check result yín online result checker pin fún WAEC NECO àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà nílẹ̀ sẹ́pẹ́ ní Superjara communication àtúnbánisẹ̀ web design Superjara communication shop 2 ìgbọ̀nà market opposite old Mr Biggs Òṣogbo láfikalẹ̀ sí fàlàyé tó pọ̀ ẹ pè ọ̀gbẹ́ni Afọlábí sórí nọ́mbà yìí 08183678006 ẹ kàn sí www.superjara.com bákan náà ẹ tún lè download app wa lórí Google Play Store Superjara communication ilé iṣẹ́ tó máyé dẹrùn máyé gbẹdẹmukẹ. For my family. Madam, if you dey find better spaghetti wey tanda attention, stand one by one inside plate as you like am. Try Grand Premium Spaghetti. Grand Premium Spaghetti dey quality pass 5-star o. The quality na correct and e dey stand one by one for inside plate when you cook am because na high protein drum wheat dem take make am. Grand Premium Pasta. Delight your family. ṣebí láti àtètè kọ́ ṣe gọlọ́ba mi òkè ti ṣètò rẹ̀ pé kí takọtabo dìjọ máa bára ṣe pọ̀ bára gbé papọ̀ fara nura fíkùnlùkùn fara yinra yọ̀mọ́ra fara yíra rẹ́rìn pọ̀ olùfẹ́ papọ̀ fẹ̀mí ara wa mi. àmọ́ ṣá ìjọmọdé lè mórí jẹ kó má ra lọ́wọ́ bí báwo gan-an là tí ìmọ̀ gúnmọ̀ tẹ̀tọ́ kíyẹ̀wò rẹ̀ ó má fi lẹ̀ mọ́ àti ìmọ̀ jómọ̀ lù orí ó má mì lọ́rùn ẹ̀ ni ǹjẹ́ wàá ṣe é ṣe ká má ṣe ara wa bí. ìdáhùn sáwọn béèrè yìí gan-an láwùjọ máa pẹ̀kẹ́lù lórí ètò kan kàǹkà bí ẹbọ tí kàgúnláyà tá a pè ní òní tèmi. onítèmi yé lọ́kọ̀ọ̀kan balẹ̀. níbi tá a ti máa dìjọ tún kẹ̀kẹ́ àti pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí kókó tó ṣe pàtàkì jùlọ nínú ìrìn àjò ìfẹ́ bóyá láàrin lọ́kọláya ni tàbí òbí sọmọ gan. bẹ́ẹ̀ láò tún máa kọlu agbami ìfẹ́. olómi jọ̀wọ́ ò jẹ́ ká jọ máa gbàdúrà. níbi tá a ti máa jíròrò papọ̀ láti yanjú àwọn ọ̀rọ̀ tó máa ń yípo takoko láàrin olólùfẹ́ méjì tó lè dá ọ̀wọ̀ sílẹ̀ nínú ilé. ẹ wò ó ẹ̀yin iṣẹ́ ti máa pàdé mú ìwọ ọmọ Àfọlábí ní gbogbo ọjọ́ àbámẹ́ta Saturday bẹ̀rẹ̀ láago 10 lórí ìkànnì àgbọ̀tún kẹrin yẹn Vibe 91.7 FM. níbo ló wá dà báyìí. ó tún ń béèrè èmi tí ń wọ́n ní tèmi lọ nìyẹn ó jàre. a ti wà lórí ọ̀dàn pẹ̀lú ìjọba sport má yí kúrò fílẹ̀ síbẹ̀. ẹ káàbọ̀ padà àwọn tí a ní Cameroon lọ́hùn wọ́n ti gborí wọlé ní òní gbẹ́kú ẹsẹ̀ Bákàrè Jàmá gbogbo Cameroon káàbàtà ànáyé ńlá ni èmi ní í ṣe àjọ ń ṣe ni pàápàá Tottenham Hotspur gbogbo ìgbìyànjú wọn láti gbé Frankesi ọmọ AC Milan yẹn bí nǹkan ṣe ń lọ báyìí ó ti fẹnu gúnlẹ̀ o wípé oṣù ọ̀mọ́ni ó yá àdéhùn náà ó wọ̀ torí pé AC Milan wọ́n láwọn ò fẹ́ kí Ndombele ó wà nù ọ̀rọ̀ náà àgbà swap deal owó la fẹ́ gbà gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìmbélé ń jábélé ìjà lóní pápápá AS Roma káàfàtà AS Roma lọ́wọ́ yìí ẹ gbọ́ dáadáa o bí nǹkan ṣe ń lọ yìí wọ́n ti wà ní bèbè ní mọ̀nàkà wọ́n ti wà ní bèbè láti kéde ẹ̀ ó ń sọ nípa ta ni Mitlenis ọmọ ìkọ̀ ti Arsenal torí pé Jose Mourinho ó ní gbogbo ọ̀nà gbogbo níṣẹ́ òun làwọn ó san làwọn ó gbà ní láti gbé
lórí àdéhùn lónìí o ìpín sáà ta wà nú ẹ̀ pàápàá ọ̀gbẹ́ni Ṣèyí ọ̀gbẹ́ni Sambo LMC ẹja tẹ̀ wájú mbẹ̀. ṣe rí bí mo ṣe ń bá bọ̀ ẹnìkan béèrè pé ṣé owó tí wọ́n máa ń fáìní àwọn ọkùnrin tí wọ́n máa ń san tí wọ́n bá san wọ́n ti ẹ̀ máa san because ẹ mọ̀ pé at the end of the season ó máa ní owó kan náà tí ó máa ní entitled sí àwọn ikọ̀ yẹn bẹ́ẹ̀ bọ́ bí ẹ̀tọ́ wọn wọn á yọ ń bẹ̀ then èmi tún wò pé kí ìjìyà ẹkún tún kí kíní lè tán yányán kán tún mọ yọ point wọn tá máa náà fẹ́ yọ point dàkádànsì báyìí 4 point náà náà ṣe ní nínú díje mẹ́rin ìdọ́gba tó máa tún lọ yọ but this thing kò bójú mu tó rárá àti rárá tọkùn kẹ́mọ́ náà rẹ̀ fò lórí pitch tí ni pé kẹ́kọ̀ọ́ petition against ẹ̀ kẹ́dẹ̀ submit ẹ̀ fún àwọn àjọ kan àwọn àjọ NMC tó ń gbé kalẹ̀ wọ́n á dẹ̀ look into it wọ́n á wò tí appeal bá ṣe wọ́n á bá ń ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ kì í ṣe pé ká mọ̀ ṣe ìdájọ́ ní owó ara wa ọ̀gbẹ́ni Sambo sẹ́rí different angle mi àti wò number one LMC àwọn fúnra wọn mọ̀ pé incident báyẹn ṣẹlẹ̀ not until tí Rẹ́mọ tó sọ pé tí wọ́n wo fídíò àwọn rẹ́fù yẹn wọ́n wo fídíò pé wọ́n á sọ tàwọn at the end of the game in fact Dakada fúnra wọn sọ pé àwọn ò mọ̀ sí rárá so definitely àwọn Dakada team wọ́n ti lọ ìgbà tí wọ́n máa call attention Dakada FC Dakada tẹ́lá wo official page Dakada FC ó ní àwọn ò mọ̀ pé nǹkan báyẹn ṣẹlẹ̀ pé until táwọn tó rí fídíò footage tó ń go viral nínú social media so àwọn dẹ̀ ti lọ wo mọ̀ pé àkálẹ̀ wọ́n ti lọ wo àkálẹ̀ in fact nǹkan tí Dakada ṣe yẹn that's very good idea wọ́n ti pinpoint àwọn tó wà involved nínú issue yẹn wọ́n ti fà wọ́n jáde pé so CSP Akwa State Police Station àwọn náà ti wà involved SP ti wà involved so àwọn tán ṣe kíní yẹn gangan wọ́n ti mú wọn. wọ́n ti pọ̀ nbẹ̀ ESP UPS wọ́n ti pọ̀. so Dakada ti wá náà sí pé gbogbo ẹ̀yin tẹ̀ wà involved bíi until tí wọ́n tó parí investigation ẹni ní access àti wo ẹni ní Dakada game so èmi ò rò pé kí LMC wa sáré sọ pé wọ́n sáré impose pé kẹsàn lọ sí 3 kìíní kan million. ó ti wà 2 tí wọ́n sì lè appeal tako owó yẹn. ó possible now because number one ni pé tẹ́ bá wo Europe dáadáa wọ́n á kọ́ sọ pé okay àfún yín ní so day láti wá kì í ṣe pé ẹ kàn máa sáré sọ pé ẹ lọ sọ 3 point kìíní definitely ẹ ní ìdòwò ni nǹkan tẹ so wọ́n sọ pé tí player bá tirẹ̀ fi lásán ẹ ti mọ̀ tí ìmọ̀ ẹ máa sanwó nìyẹn tẹ bá fẹ́ impose punishment kì í ṣe pé tẹ bá fẹ́ correct àwọn issue kọ̀ọ̀kan kì í ṣe pé àṣàmọ̀ ṣe gbùrùgbùrù bàbá tirẹ̀ fi kíní kan ni àwọn èèyàn sọ̀rọ̀ sí àwọn player sọ̀rọ̀ sí referee dáadáa at the end of the game àwọn fans mọ̀ point sí referee dáadáa bọ̀ kì í ṣe pé ẹ̀ wá súnmọ́ referee ẹ̀ mọ̀ tí gbàgbàgbàgbà ìyẹn ló wrong. ìyẹn ni kó ní kóòdù tá a fi lè sọ ọkàn wa fún referee. ó dáadáa látọ̀kan a ní body language a ní body sense. tábà bá yín pàdé àti referee ènìyàn mọ̀ yàtọ̀ láàrin fáìlì àti fàìlì. bá a sọ mẹ́rin mọ́ ló kù kí lẹ́yìn sà àbí tí mo bá sọ mẹ́rin mọ́ ló kù. ó jẹ́ pápákọ̀ West Ham káàbàtà wọ́n ti gbẹ́nu sí i a bá sọ nípa Lucas Dean left back ni nínú kọ̀ọ̀tì Everton wọ́n fẹ́ gbọ́mọ náà àmọ́ £100,000 tí ó máa gbà lọ́sẹ̀ọ̀sẹ̀ ló fẹ́ di nǹkan o kò sówó lẹ́fà bíbí Moyes ló sọ bẹ́ẹ̀ ọmọ tara wa jẹ Chelsea bákan náà àwọn atikọ̀tì Newcastle wọ́n ti ń gborí wọlé láti gbọ́mọ náà ọ̀rọ̀ ṣe jẹ́nu lápá bẹ̀ ìgbélé ń jábẹ̀lẹ̀ ìjà onípápápá ọ̀gbẹ́ni Ṣèyí Arsenal Liverpool game wọ́n ti sùn síwájú. ṣe rí ẹbí ń ṣe sùn yẹn ó sì tún fẹ́ pè torí pé ẹ̀mí là ń sọ̀rọ̀ rẹ̀ yìí tẹ́ bá wọnú squad Liverpool dáadáa yàtọ̀ sí àwọn tó ti lọ Joel Matip gbogbo wọn ti ní COVID-19 tó dẹ̀ jẹ́ pé even Minamino gbogbo wọn bẹ́yẹn ṣe rí ní Arsenal Minamino ní Arsenal náà ṣe rí nǹkan tẹ́mi kàn rí bẹ́ẹ̀ ni pé gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Sambu ṣe sọ lánàá pé bóyá àwọn ò fẹ́ gbà kan lọ kó ọmọ lọ́dọ̀ no kò ń ṣe yẹn tó bá jẹ́ injury tí ọmọdé tẹ̀rẹ̀ ní squad tó pé squad ti official squad so ẹ lè kò sí nǹkan tẹ́ lè ṣe but eléyìí ọ̀rọ̀ COVID-19 ní nǹkan tí gbogbo àgbáyé ò prepare fún ni ṣé you get no wọ́n gbọ́dọ̀ consider life wọn náà ẹ wo olùkọ́ni wọn ìyẹn George Club ó ti kọ́kọ́ ní tẹ́lẹ̀. agbẹjọ́rò Arsenal kan ti ẹ̀ ó ti kọ́kọ́ ní ẹni tó tún délé fún náà ti ní so alẹ́ ẹjọ́ Tuesday ló ṣe test positive fún COVID-19 so kò sí nǹkan kan tí wọ́n lè ṣe sí dúpẹ́ kan postpone ẹ̀ lọ but èmi kàn ń wò pé kíní yẹn ṣe rí àwọn game tó ń postpone yìí ìgbà tó ń bá máa play rẹ̀ náà ó tún máa affect team náà ni because ẹ mọ̀ pé EPL wọ́n ti ní timetable wọn already ọjọ́ tí ó parí gbogbo àwọn FA Cup àti àwọn yóò kàn máa jẹ́ kí outstanding matches mọ̀ pọ̀ fún wọn tí outstanding bá ti ń pọ̀ during the week wọ́n lè mọ play ẹ wo December time nígbà tí wọ́n play àwọn game kan tó pọ̀ gan ní during the week bíi 3 days ẹ wo bó ṣe affect àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ bó ṣe máa padà affect wọn nìyẹn. ó dà ọ̀gbẹ́ni Sambu lọ́ọ̀yà Arsenal
Sherry, and one me first so much nípa game yẹn mọ́ because in fact I was attacked yesterday. Ọmọ Liverpool kan sọ pé kíní Sherry one thing about me mọ́ ni pé special treatment wà ní England fún àwọn teams kọ̀ọ̀kan ju àwọn team kọ̀ọ̀kan lọ. Same thing ó wà applicable sí Aston Villa last season against this same Liverpool. Aston Villa ní COVID. Àwọn Aston Villa wọn ní option ju kan lọ fix àwọn ọmọ kéékèèké under 23 wọn. So tẹ́ bá wo Liverpool as a team ẹ̀yin tẹ́lẹ̀ ní àwọn mélòó ní tíìmù wọn náà sì pé àwọn ní COVID ṣẹ́rí ìdásílẹ̀ pé between pé àwọn journalist kan sọ pé because tẹ́ bá wo Old Trafford as a stadium oríṣi journalist ló wà ń bẹ̀ tó ń report to different news same thing applicable to Stamford Bridge same thing applicable to Anfield same thing applicable to Arsenal so àwọn journalist kan kọ́ mọ̀ pé àwọn báyìí ní injury these people work hand in hand láti make sure pé team grow tó wá ti pé wọ́n ti tiẹ̀ bọ̀ tó sure ni pé tó máa play game yẹn lónìí Arsenal ní every upper hand láti na Liverpool wọ́n mọ̀ yẹn àwọn náà mọ̀ yẹn but this is sure pé COVID wà bí go to under 23 ẹ lọ́mọ lọ́dọ̀ tó lè play ìgbà tẹ́lẹ̀ fún club world cup tí ó sọmọ kankan lé ẹlọ́kọ́ máa tẹ́lẹ̀ kó wá play Aston Villa last season ní last 2 season yẹn ní last season nígbà tí Aston Villa ní COVID lọ́pṣẹ́ ju pé kàn play game yẹn lọ Aston Villa make attempt láti make kàn postpone game wọn postpone game so ìgbà tẹ́lẹ̀ play Liverpool last season àwọn wọn lọ́pṣẹ́ kan lọ́kọ́ under 23 ẹ̀dẹ̀ náà 5-1 so kí ni tẹ́ wà fi wá play ọjọ́ náà play Chelsea gbogbo àwọn Mané àwọn Salah gbogbo àwọn Henderson wọn ní COVID this same assistant coach ó wà lórí pitch lọ́jọ́ yẹn against Chelsea so ọjọ́ kìí sáré ní COVID ṣe issue of this COVID ó ti di ẹnìkan sọ pé ó ti di malaria tó wà ní lálẹ́ àná táyà àárọ̀ ọjọ́ kìí wà àrẹ àti yá tó bá nísìnyí on fix ẹ̀dọ́ ní 15 today is 6 àbí so definitely nǹkan tó sọ fún wa ni pé COVID kò tó lè recover within 10 days today is 6 on the 15 so that's 9 days different definitely kò tí pé 10 days some ma recover before that time iná sọ ni. ẹ̀yà COVID tó tún yàtọ̀. so ìṣẹ̀rí England bó ṣe ń ṣẹlẹ̀ ní England nìyẹn òun làwọn ṣe máa bú Man U traditional team ní Man U everybody ló almost àwọn top official ní England ló support Man U so bó ṣe máa rí nìyẹn special treatment òun náà fún Liverpool against Arsenal. ọ̀dà pápápá Napoli bí Èkó Inter Milan àti AC Milan àwọn ikọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jọ ń dọ́mọ náà ni a bá ń sọ nípa Fabiano Parisi agbábọ́ọ̀lù kọ̀ tí Empoli wọ́n ń lé láti gbé àmọ́ wọn ètí ìbá o ẹ̀ ń bá banú ikọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yóò gbọ̀mọ náà lọ pápápá ọ̀gbẹ́ni Sambo àti Ìmọ́lẹ̀ Sport Chelsea pẹ̀lú kọ̀ ti Tottenham Hotspur Lukaku is back. Sherry Lukaku is back ó kàn back fún irọ́ lásán ni kò gba anything lánàá. ó gbìyànjú lánàá. kò sí ẹ má sọ pé Lukaku ò gba anything lánàá kò sí tẹ́ bá wo game yẹn láti bẹ̀dẹ̀ parí kò sí èmi ò tí ì rẹ̀ ní improvement nínú ẹ̀. In fact ó tiẹ̀ rí ojú rẹ̀ àwọn ọmọ Chelsea fans lánàá tó wà ní pitch lánàá yẹn kò sẹ́ni tó bú ẹ̀ kò sẹ́ni tó bá sí anything kò sí contribution towards goal kankan lánàá àwọn this same first touch náà sì remain as your first touch. ẹ wo àwọn Chelsea tó lose lánàá èmi mi ṣe Chelsea fan mi hate is a player tí mo like personally. tó sì ń ṣe dáadáa. ó ṣe dáadáa ní Inter Milan ìgbà tó dé Chelsea kò tí ì ṣe kankan tó special fún Chelsea àwọn Chelsea kò tẹ̀ pé lánàá yẹn ó yẹ kó make sure pé anything ló fi máa score goal lánàá because tó bá score goal lánàá ó máa bring that love padà because nǹkan táwọn Chelsea like ni pé as a player tó bá ti ń score fún wọn ó ti right ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ń lago èpè tí Timo Werner gbà lórí Chelsea kan tó lùsù lánàá ìfà tí ìbá ṣe pé ó ní àwọn spiritual pastors ó yẹ kó kú kó tó dé lánàá ni so Lukaku fúnra ẹ̀ kò tí step up gbogbo eléyìí tó sọ ní interview pé òun máa bẹ̀ṣọ̀ pé òun bring ìkíní àwọn kan back pé òun máa try effort òun èmi ò rẹ́ effort kankan tó try lánàá kò sí kankan tó ṣe lánàá ẹ wo Saul lánàá ìyẹn ní Saul tó ball to play ẹ wo bó ṣe bá ń play ball àwọn kan tó ń sọ nìyẹn pé tó bá ti lose the form the right place láti gain form ẹ padà onórú game àná nìyẹn because Tottenham láti first 15-20 minutes wọ́n ti wà dislocated pàápàá wọ́n get ara wọn pàápàá so chance yẹn ló yẹ kẹ́ sáré lò as a team nǹkan Chelsea dẹ̀ ṣe náà nìyẹn wọ́n ti rí pé àwọn ilé wọ́n ti gọ́ra wọn wọ́n sáré put pressure yẹn lórí wọn títí opponent bá ti gọ́ra ẹ̀ tètè put pressure lórí ẹ̀ láti tètè score nǹkan tó lè ṣe nìyẹn lẹ́yìn yẹn kò sí nǹkan tí Lukaku ṣe lánàá tó wà spectacular kò sí nǹkan tó ṣe lánàá tó ṣe short as a standing nine how many shot target ló ní lánàá how many touches ló ní throughout that game mi rò pé ní 38 touches throughout that game 90 minutes. ó dà mú bọ̀ ọ̀gbẹ́ni ṣe pàápàá Thomas Tuchel ó ti sọ̀rọ̀ ẹ mọ̀ pé fún màlíà náà yìí Kayava òun àti Aspilicueta àwọn méjèèjì wọ́n ní injury ó ti wá sọ Thomas Tuchel oníṣègbọ́ àwọn méjèèjì injury tán ní oníbele ń jáni àmọ́ tí Kayava tìyẹn pọ̀ torí pé ọmọ ká ẹ̀ ìka kékeré ọwọ́ tó láàsì yẹn ó tẹ̀ báyìí sínú ni ó ní ju gbogbo ẹ̀ lọ bí nǹkan ṣe ń lọ
yóò padà bọ̀ sípò láìpẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìmọ̀lẹ̀ sport ẹ̀fẹ̀ sọ nǹkan kan Chelsea pẹ̀lú kọ́tí Tottenham. ṣẹ́rí different tó wà láàrin Anthony Conte àti Thomas Tuchel nǹkan tá a rí lánàá yẹn torí pé òun yẹn change formation fún ẹ pé 3-4-3 ni formation méjì tó fi máa tó ti gbẹ́kẹ̀lé tó máa ń lò bọ̀ yẹn kàn lọ wò ó pé bóyá kó ń lo gẹ́gẹ́ pressing tí Rangnick ṣẹ̀ṣẹ̀ introduce bó ṣe ṣe ló dẹ̀ jẹ lọ but nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣẹ́rí Lukaku lánàá ó gbìyànjú nǹkan tó lè ṣe kì í ṣe gbogbo striker ló máa ń go but impact ẹ̀ lórí pitch lórí at least ó police defender méjì ẹ̀ wù náà àwọn Sanchez àti Tanganga wọ́n mú ọ̀dẹ̀ tí ní shot one nìyẹn so àwọn yòókù ráyè operate ní midfield ẹ̀ dé inú box 18 wọn ṣé nǹkan tí mo sọ yín tẹ́ bá ti as a striker tẹ́ bá ti lè focus lórí ẹ̀ tán ti mú ẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ ẹ wo ìyẹn ló bring on goal tí wọ́n go nígbà tí pressure ti pọ̀ jù ẹnìkan ẹ̀ lọ́n face ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ sí àwọn team tó máa mú Ronaldo náà tó bá ti police ẹ̀ báyìí tán ti mú tán tẹ̀lé káàkiri at the end of the day unexpected goal ló mọ̀ wá then ẹ wo Alonso lánàá Alonso like kó máa play Tottenham because ó ti ní rẹ́kọ̀dù dáadáa against wọn ẹ wo bó ṣe play Saul Niguez gan tèmi ti write off lánàá náà ó change mindset mi because èmi to me mo ti sọ tẹ́lẹ̀ pé tó wá jẹ́ mo jẹ́ coach Chelsea kò ní máa wọ jẹ́sí wa lórí pé yóò máa ṣe. ẹja tún wọ ọmọ yẹn náà Malangsa. ìyẹn gangan orí ẹ̀ gan mo wá fẹ́ parí ẹ̀ Malangsa yẹn at least ẹ rí ọmọdé yìí ó play gan ju Rudiger lọ gbogbo everywhere ẹ ti ń rí but nǹkan kan ni mo fẹ́ rọ Chelsea sí ṣe rí sisa Azpilicueta gbogbo nǹkan tó wá fẹ́ fi dé mọ́lẹ̀ at least kó fi sign bóyá kó fi sẹ́yìn kó fi ṣe because ẹ̀yin náà wo ní sí báyìí Thiago Silva gbogbo yẹn ló expect pé ó máa wà lórí pitch lánàá at the end of the day àpàdà rí Reece James ló ti lọ yìí àwọn tó dẹ̀ máa ń ṣe ni ó dẹ̀ ṣe dáadáa lánàá láti cover up ẹ wo how many touch ni gbogbo lẹ́yìn Lucas Moura àti Harry Kane ní ọ̀sẹ̀ ẹ̀mí sàn gbọ̀n lánàá tó di level pé wọ́n fún ọ ní breathing space wọ́n kàn sáà mark wọn wọ́n jẹ́ kán rí mú mi so nǹkan tó ṣe ẹ̀ nìyẹn ṣe rí Lukaku ọ̀nà Lukaku ẹ jẹ́ ká gbọ́ rẹ̀ tì sẹ́gbẹ́ kan thank God pé wọ́n bú rẹ̀ lánàá torí pé ó ti bẹ̀bẹ̀ ó dẹ̀ ti gbà pé ó máa san fine ẹ wo Alonso gan tán kọ́kọ́ ń bù níbẹ̀rẹ̀ at the end of the day wọ́n sì dákẹ́ náà ní láwọn fans wọ́n dákẹ́ ni kí ni fans mọ́ fi ń bù player ni pé tó bá ti ń ṣe tí ò dá ṣe dáadáa tó tẹ́lẹ̀ ó dẹ̀ ṣe dáadáa lánàá at least Samu Kuda Barca lánàá àwọn náà win ní Copa del Rey tó ń gba Madrid bákan náà àwọn náà win láàrin ìṣẹ́jú kan. ṣẹ́rí Barcelona tó ń ṣe normal thing ni èmi rò pé normal thing ni coach wọn ṣe because ó ní láti rotate àwọn players yẹn because issue ṣẹlẹ̀ láàrin bọ́ọ̀lù Dani Alves náà ti ní second appearance lánàá so wọ́n ti register officially láàárọ̀ báyìí fún La Liga ó náà máa bẹ̀rẹ̀ sí máa play fún wọn láti next week ṣẹ́rí Barcelona nǹkan tí èmi kọ́ lè coach ẹ̀ tó ṣe lánàá pé àwọn kéèké tó fix ìgbà tó di pé géèmù yẹn ti fẹ́ yíwọ́ ó gbé Dembele wọlé láti make sure pé àwọn rí winner jáde then thank God pé wọ́n rí winner jáde because next game tó máa play against Super Cup against Real Madrid ní season yẹn àdàmú pé Real Madrid wà ní fọ́ọ̀mù jù wọ́n lọ so wọn l'option ju pé kan dora rotate and play àwọn tó di máa play Real Madrid. ó dáa ọ̀gbẹ́ni Ṣèyí Madrid lánàá àwọn náà win 3-1. ẹ mọ̀ normal thing ẹ mọ̀ fọ́ọ̀mù tí Madrid wà this day tí bá ṣe last weekend tí wọ́n kàn lọ fi ọwọ́ ba the grace pẹ̀lú Getafe tán lọ́nà wọn ṣe rí àwọn approach game yẹn very well wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ ní result kì í ṣe pé wọ́n fi gbogbo ara kó àwọn pé wọ́n fi gbogbo ara gbá bọ̀ gan no ẹ wo ẹdí ansa ẹ gbà ló ti play last ó dẹ̀ ṣe dáadáa lánàá àwọn Diaz gbogbo wọn bẹ́ẹ̀ ṣe rí